wọ́n ti tẹ̀ wọ́n o ẹ̀yin èèyàn ọ̀kan nínú àwọn olóṣèlú tí ń ṣagbátẹrù fáwọn afẹ̀míṣòfò ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ rí i pé láti ọjọ́ iná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ pé ìṣẹ̀lẹ̀ abàmì tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé gbowó lọ́wọ́ ẹni ìṣekúpani lónírúurú táwọn afẹ̀míṣòfò yìí ṣe wípé ọwọ́ àwọn olóṣèlú ń bẹ ẹ wò ó ẹ wá wojú rẹ o allegedly alàgbà tẹ́ ń wo yẹ̀yẹ́ èèyàn Nura Aliyu Gawa wọ́n ló lóṣèlú ni o kódà SSA ni senior special adviser fún gómìnà tìpínlẹ̀ Katina wọ́n ní kò tí ì pẹ́ sákòókò tá a wà yìí lórí sáìn pọ́n ò ṣe senior special adviser fún gómìnà mọ́ ó lóun fẹ́ dupò House of Assembly ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nípínlẹ̀ Katina ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pálàgbà tẹ́ ń wò yìí àṣírí rẹ̀ ti tú o kódà wọ́n gbá a mú síkún báyìí ni ọrùn ọwọ́ ni wọ́n ti mú bẹ́ẹ̀ ni ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí mo ti gbóhùn tẹ mọ́ jẹ́dẹ́ àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́ẹ̀tì láǹfààní láti máa gbọ́ ó yá ẹ kọ́ ọmọ bá ń pín fọ́nrán yìí káàkiri ná lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára ẹ jẹ́ kí fọ́nrán yìí ẹ jẹ́ kó rìn dáadáa kó kan gbogbo àwọn tó bá yẹ kó kàn wọ́n lára. wọ́n jínigbé lónìí wọ́n jínigbé lọ́la àṣà àwọn pípù yìí gan mọ̀ ń pa àkíní. ọ̀kan ni wọ́n já àwọn ọmọ gbé nípínlẹ̀ Ọ̀yọ́ ń kò pẹ́ yìí àwọn ọmọ yẹn báyìí ọ̀sẹ̀ kejì ní lọ báyìí wọn ò tí ì rí nǹkan kan ṣe sọ́rọ̀ wọn o kódà títí di àkókò tí mo ń sọ yìí wọn ò tí ì rá àwọn ọmọ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ò tí ì rí wọn gbà sílẹ̀ títí di àkókò yìí. bẹ́ẹ̀ sì ni àwọn olóṣèlú yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yẹn wọ́n mọ̀ nípa kan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ọ̀kan ni wọ́n ti gbámú yìí bóò ló ṣe ṣẹlẹ̀ bóò ló ṣe jẹ́ màá gbé yín débẹ̀ màá túṣu désàlẹ̀ kòkò kẹwàá gbọ́ kùnkùndùn ọ̀rọ̀ bó ti ṣe jẹ́ gan ní pàtó wọ́n ní ọmọ kékeré kan ọmọ ọdún 8 làwọn afẹ̀míṣòfò yìí ni wọ́n jí gbé o nípínlẹ̀ Katsina lọ́jọ́ 13 oṣù karùn-ún ọdún 2026 tá a wà nù rẹ̀ yìí ní nǹkan bíi aago 6 sí aago 6 lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ máa lẹ́ ni wọ́n sọ pé wọ́n jí ọmọ kékeré yìí ni wọ́n jí gbé wọ́n ní àti Islamic school kan lọ́mọ yẹn ti ń bọ̀ wọ́n jí ọmọ yẹn gbé ní agbègbè kan tó ń pè ní Saudi Housing Estate ní Obasere Local Government Area nípínlẹ̀ Katsina ni wọ́n ti jí ọmọ kékeré yẹn ni wọ́n jí gbé wọ́n láwọn afẹ̀míṣòfò 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá jí ọmọ yìí gbé lọ́jọ́ tá à ń sọ yìí wọ́n sì gbọ́mọ yẹn wọ́n gbé wọnú igbó lọ wọ́n nígbà tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní kàn sáwọn fámìlì ọmọ yìí pé àwọn afẹ̀míṣòfò yẹn sọ wípé 50 million naira lówó táwọn fẹ́ gbà fún ránsọ́ọ̀mù 50 million wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dínàdúrà ní wọ́n ẹ dákun 70 million ní bẹ lọ́wọ́ wa ẹ bá wa gbà á nígbẹ̀yìn kọ́ wọ́n padà san 70 million o tí wọ́n fi yọ̀ǹda ọmọ kékeré ọmọ ọdún 8 yìí wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ti rọ́mọ yẹn gbà tán ló wá fi ọ̀rọ̀ yẹn lọ àwọn violence crime response unit wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ti sanwó yẹn tán wọ́n wá lọ fi ọ̀rọ̀ yẹn lọ àwọn violence crime response unit kódà wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ dá àwọn ẹgbẹ́ yẹn sílẹ̀ ní newly formed security unit ní àwọn violence crime response unit yẹn wọ́n ní lọ́gán tí wọ́n fi ọ̀rọ̀ yẹn lọ wọ́n báyìí làwọn wá bẹ̀rẹ̀ ìwádìí òfin tó tó lórí ọ̀rọ̀ yìí pé kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ gan àwọn wo ló kidnap ọmọ yìí fóònù wo ni wọ́n fi pè wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tíráàkì wọ́n ń tíráàkì wọn wọ́n ní ká tó ṣẹ́jú pẹ́ páwọn tá à ń sọ yìí wọ́n arrest àwọn 6 nínú àwọn 8 tó wá ṣe àkọlù yẹn 6 out of 8 wọ́n arrest wọn kódà wọ́n mú wọn lọ́rùn ọwọ́ báyìí ni wọ́n mú wọn tán síkún wọ́n nígbà tí wọ́n fi yẹ ọ̀kan wò nínú wọn ló bá di alàgbà Nura Aliyu Gawa tí ń dipò House of Assembly ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nípínlẹ̀ Katsina alàgbà yẹn lẹ́ ń wò yìí o wọ́n nígbà tí wọ́n fi dénú ilé alàgbà yìí pé 7.5 million naira cash ni wọ́n bá nínú ilé ẹ̀ tó túmọ̀ sí pé wọ́n ní ṣíẹ̀ títí ẹ̀ nínú owó tí wọ́n gbà yẹn ní fowó ransom ṣíẹ̀ títí ẹ̀ lẹ́ ń wò yẹn kò wá kí ṣòwò nìkan ni wọ́n bá nínú ilé ẹ̀ wọ́n ní wọ́n bá ọkọ̀ Peugeot 307 kan nínú ilé ẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n bá ọ̀kadà wọ́n tẹ́ ò bá gbàgbé
ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń ṣọṣẹ́ nínú igbó yìí gbogbo wọn pátápátá ni wọ́n ní ọ̀kadà tí wọ́n ń gùn wọnú igbó lọ. ọ̀kadà talàgbà ilẹ̀ ń wò yẹn wọ́n ní wọ́n bá ọ̀kadà yẹn nínú ilé rẹ̀, wọ́n bá Peugeot nínú ilé rẹ̀, wọ́n tún bá 7.5 million naira cash nínú ilé alàgbà yẹn allegedly ni o. Gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ ilé yóò kì í ṣe fake news, confam ni. ẹ máa ń pè káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n, kẹ́ máa bò síasíá, ẹ máa bò kárakára, bẹ́ẹ̀ náà ni kẹ́ bá ń bò káàkiri tààràtàrà kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. wọ́n láwọn violence crime response unity yìí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. ẹ kó bá ń gbóṣùbà káre fún wọn. tábàlẹ̀ nírú àwọn báyìí náà ẹ Yorùbá bó ni ò bá ṣe da tó. ìrù ẹkùn tí Sunday Igboho Ọ̀sà lòun fẹ́ dá sílẹ̀ yìí ẹ̀pọ́n ní kó n kọ́kọ́ ní sùúrù náà kó wọn má ti kùgì lọ́ọ́ máa wá àwọn bandits káàkiri wípé wọ́n ti approve ẹ̀ mọ́ kó ṣàṣì ní sùúrù náà kó má ti gbé ìgbésẹ̀ kankan. tó ń bá lè nírú nǹkan báyìí náà àbí tó ń bá lè máa ṣe bí àwọn àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá àbí táwọn àmọ̀tẹ́kùn náà bá lè máa ṣe bí àwọn violence crime response unity bó o ní ò bá ṣe dùn tó, bó o ní ò bá ṣe dáa tó. ẹ̀yin èèyàn mi á bá ń comment kẹ́ máa like. ṣẹ́yìn náà ti wá rí báyìí pé ọwọ́ àwọn òṣèlú ń bẹnu ọ̀rọ̀ yìí bóyá dìgan nìyẹn tọrọ òun ò ṣe lójútùú láti joy kọlọmba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ lórí wa kọlọ má jẹ́ kí wọ́n jí wa gbé, wọn ò ní jí yín gbé, wọn ò ní jẹ́mi náà gbé o. ẹ bá ń ṣàmì àdúrà torí àwọn tí wọ́n ń jí gbé ibẹ̀ yẹn ibi tó ń kó àwọn pípọ̀ yẹn lọ ó ní agbára o, kọlọ má jẹ́ kọ́ta wa kó lọ síbẹ̀. ẹ wá ń pè kíní káàkiri àníri jù báyìí lọ lórí ilé tí mo mú wa fún yín ní sáà yìí ilé tí wọ́n là wà á múṣẹ gẹ́gẹ́ bá a ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú wa fọ́ bẹ́ẹ̀ náà làsìn jẹ́ kí ti wá di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì. ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun, àlùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀láyà rẹ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.